lóòótọ́ ni mi ò kí ń dárúkọ Jésù nínú orin mi. Jésù kò ní ká polongo òun. Ṣọlá Allyson ló sọ bẹ́ẹ̀. Gbajúgbajà olórin ẹ̀mí ni Ṣọlá Allyson ti sọ pé òun kì í ṣe olórin ẹ̀sìn bí kò ṣe olórin ẹ̀mí. Allyson ló sọ ọ̀rọ̀ náà nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ orí ayélujára. Inú ìfọ̀rọ̀wérọ̀ náà ló ti tú pẹ́rẹ́pẹ́rẹ́ nípa ìgbésí ayé rẹ̀, bó ṣe dàgbà, bó ṣe bẹ̀rẹ̀ orin kíkọ, ojú tó fi wo ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lóòótọ́ ni mi ò kí ń dárúkọ Jésù nínú orin. Jésù kò ní ká ṣe ìpolongo fún òun. Nígbà tó ń sọ̀rọ̀ nípa irúfẹ́ orin tó ń kọ, ó ní òun kì í ṣe olórin tó ń gbé ẹ̀sìn lórí, àmọ́ orin ìjìnlẹ̀ mi lòun kọ. Kò sí sẹ́ni tí kò lè gbọ́ orin òun láì fi ti ẹ̀sìn ṣe. Ó ní mi ò mú wá ní ti ẹ̀sìn, mi ò kọrin ẹ̀sìn o. Mo ti máa ń sọ tipẹ́, mi ò kọrin ẹ̀sìn, orin ẹ̀mí ni mò ń kọ. Ẹ̀mí ni gbogbo wa, ẹ̀mí lórin mi. Ṣọlá sọ pé bí òun ṣe máa ń bo orí lọ́pọ̀ ìgbà kì í ṣe nítorí ẹ̀sìn, àmọ́ ó jẹ́ nítorí pé òun fẹ́ kí àwọn èèyàn máa rí òun gẹ́gẹ́ bí ọmọ bíbí ilẹ̀ Áfíríkà tó tọ́. Gẹ́gẹ́ bó ṣe sọ, àsìkò tó bá ń ṣiṣẹ́ tàbí kọ orin lórí ìtàgé nìkan lòun máa ń borí. Allyson sọ síwájú pé òun gba Jésù gbọ́ gẹ́gẹ́ bí Kristẹni, àmọ́ òun kò gbé ẹ̀sìn lórí látàrí irúfẹ́ orin tó ń kọ. Ó ní àwọn kan fẹ́ máa ń pe òun láwọn orúkọ kan bíi pásítọ̀, àmọ́ òun kọ̀ jálẹ̀. Ó ní ẹ̀mí ni Ọlọ́run, a sì gbọ́dọ̀ sí nínú ẹ̀mí àti ní òtítọ́, kì í ṣe nípa ṣíṣe kárími tàbí ojú ayé. Àwọn ẹlòmíà fẹ́ pè mí ní pásítọ̀, màá ní irọ́ ni. Wọ́n á ní ẹ̀mí èṣù ló wà nínú mi ni mi ò fi gbà kí wọ́n pè mí ní pásítọ̀. Àwọn ẹlòmíà ní ajínrere ni mí, màá ní rárá. Wọ́n á ní mo ti sọ fún yín, ẹ̀mí èṣù wà nínú rẹ̀ ni kò ṣe gba orúkọ àwọn ọmọ Ọlọ́run. Mo sọ fún wọn pé orúkọ mi ni Ṣọlá Allyson, olórí ẹ̀mí ni mí, kò jù bẹ́ẹ̀ lọ. Mo ti kọ orin fún nǹkan bí ọdún 15 kí n tó kọ Èjì Òwúrọ̀. Ṣọlá sọ síwájú sí pé ó ti pẹ́ tí òun kọ orin, àmọ́ bàbá kan tó ti di olóògbé ló túbọ̀ ru òun sókè láti máa kọ orin lásìkò tí òun darapọ̀ mọ́ ẹgbẹ́ akọni ìjọ Celestial lọ́pọ̀ ọdún sẹ́yìn. Bó tilẹ̀ jẹ́ pé ó ti lé ní ọdún 22 tó kọ orin Èjì Òwúrọ̀ tó sọ ọ́ di ìlúmọ̀ọ́ká. Ó ní òun ti kọ orin láti nǹkan bíi ọdún 15 ṣáájú àsìkò náà. Lápapọ̀, Ṣọlá ní òun ti lé ní ọdún 36 tí òun ti ń kọ orin fáráyé gbọ́. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimos ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.